Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يحملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. àwa ìsọ̀rí lọ sọ́dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo ọba olóore ọ̀fẹ́ ọba aláàánú jùlọ ìkẹ́ Ọlọ́run àlọ́ Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá ànábì wa tí jẹ́ Muhammad tó jẹ́ aṣíwájú gbogbo ẹ̀dá kí ọlọ́run kó máa bá àwọn ará ilé ànábì àwọn sàábì ànábì àti gbogbo ẹni tó gba t'Ọlọ́run ọba lódodo àmín. ará lọ́kùnrin àti lóbìnrin a kí yín káàbọ̀ sórí ètò yìí ètò tá a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa ìlànà ẹ̀sìn Islam. lónìí atúrántí olùgbọ̀wọ́ ètò yìí kọ́lọ́n kó bá a ṣàlékún gbígbàdúrà fún kó bá a ṣàánú rẹ̀ kó fi àlékún gbígbàdúrà kó fi ṣe lọ́ṣọ̀ọ́. àwa tí a ń ṣe ètò yìí náà Ọlọ́run jẹ́ ká ṣe pé kó dákun kó sì gbà lẹ́sìn fún àwa náà. gbogbo àwọn tí ń jàǹfààní ètò yìí nípa ìtọ́sọ́nà rẹ̀ Ọlọ́run jẹ́ kí wọ́n máa bá bẹ́ẹ̀ lọ o kó sì pé bẹ́ẹ̀ náà wọ́n fi ṣe tí wọ́n fi parí ayé lọ́nà tí wọ́n fẹ́ kan fi lè jẹ́ ní àlìjẹ́nnà Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa. a kí i káàbọ̀ sórí ètò wa ní alẹ́ òní. fún àwa tá a ti ń wo ètò wa yìí láti nǹkan bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn ẹ rí i pé ilé ni a gbé ètò wá. kí ni ètò náà? a gbé ètò pé ká yẹ ilé wa wò pé kí lọkùnrin ṣe nínú Islam tó kù díẹ̀ káàtó tí lè fi gún, kí lobìnrin sì ń ṣe tó kù díẹ̀ káàtó tó ń da ilé rú, àti wo méjèèjì wò. àwọn èso tó jáde lára wọn là wá fẹ́ yẹ̀ wò báyìí because tí èèyàn bá fẹ́ lẹ́yìn yóò mójútó èso rẹ̀ tọ́ra àwọn lọ́la wa. ìyá àti bàbá ló bí àwọn ọmọ wọ̀nyí. irú ìyá wo ni wọ́n, irú bàbá wo ni wọ́n? tí wọn ò bá dáa báwọn wọn náà ó sì rí nù, báwùjọ ó sì máa produce àwọn tí ò dáa nìyẹn. àmọ́ báwọn méjèèjì bá dáa tí wọ́n rí lé mú dání, àbáwọn mẹ́tẹ̀ẹ̀ta bá dáa tó ṣe pé ọkùnrin oníyàwó méjì, àbáwọn mẹ́rẹ̀ẹ̀rin dá ọkùnrin oníyàwó mẹ́ta, kọ́dọ̀ oníyàwó mẹ́rin, ẹ̀rì ìbílẹ̀ náà ó ṣe gún, àwọn ọmọ ó sì yàn wọ́n yanjú. mélòó la fẹ́ kà inú àwọn ọmọ tó yanjú bẹ́ẹ̀ tí ò sí kà tán tọrọ di sáì bẹ́ẹ̀, kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀. bàbá wọn ìyá wọn wọ́n fara gbolẹ̀ fọ́lọ́run púpọ̀, nǹkan tọ́ lọ́dọ̀ Ọlọ́run ló ṣe fún wọn. Ọlọ́run jáwa náà lẹ́yìn rẹ̀. lónìí bàbá wa Sheikh Al-Imam Abdulsalam Ọláìwọlá bun Imam àwọn ni àlejò wa pàtàkì. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullah. a kí yín káàbọ̀ sórí ètò yìí. Ọlọ́run kó bá a ṣàlékún dáadáa yín. Àmín. ẹ̀yin lè bá a yẹ ìgbésí ayé ọmọkùnrin àbí bàbá nínú ilé àti ìyá nínú ilé bó ṣe yẹ kán máa ṣe. ẹ̀yin lè ti bá a yẹ̀ wò ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. àwọn èso wọn tán wá ń produce yìí bó ni àwọn náà ṣe lè dá bí wọn ní tá a gbé wá báyìí. anakumullah. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. alhamdulillah. Ọlọ́run kó bá a kẹ́ ànábì. sallallahu alayhi wa sallam. ẹ kú akitiyan kí Islam kó lè yé àwọn èèyàn. alhamdulillah. kí ó sì kálí bàbá níbi tó lérè, kálí bàbá níbi tó dáa, kọ́lọ́ mọ́ sí dùn wá ládàá rẹ̀. àmín ya Allah. kò sí àní-àní náà. àtà nínú ládàbí Yorùbá. Yorùbá bìlífù pé ọmọ lèrè ìgbéyàwó. Allahu akbar. ọmọ lèrè ìgbéyàwó. àmọ́ nínú Al-Qur'ani Karim náà. Ọlọ́run sọ̀rọ̀ níbi kan pọ̀ mọ́ ó lè jẹ́ fìtínà fún wa. Allahu akbar. Astaghfirullah.
ọlọ́run ní yàrá lazina waliyazu billah. yà ayọ̀ lazina amanu ọlọ́run pẹ̀ yín múmi ní òdodo inna min azwajikum wa auladikum aduwwan lakum ọlọ́run níbẹ̀ nú ìyàwó tẹ́ ẹ ní àtàwọn ọmọ tẹ́ ẹ bí tí wọ́n jọ́ta fún yín. Allahu akbar. tó ọkọ lè jọ́ta fún ìyàwó ìyàwó lè jọ́ta fọ́kọ ọmọ lè jọ́ta fáwọn òbí tó bí. Allahu akbar. tọmọ bá jọ́ta fáwọn òbí tó bí àwa béèrè wípé kí ni ìtẹ́ wo ni wọ́n tẹ́ kalẹ̀ fọ́mọ yẹn. kọ́ má fi ya bó ṣe yà yẹn. tó fi wá ya tó yà o. alọ́sàlẹ̀. so tá a bá ka ìtàn anabi Nuhu alayhi salatu wa salam. àmín. kí ló mú ọmọ Nuhu di ọ̀tá. fún bàbá tó bí. ọmọ anabi Ọlọ́run ṣe lè wọ náà. Allahu akbar. ọmọ anabi Ọlọ́run ó ṣe lè gba tàsífíkẹ́ẹ̀tì iná látàyè. La ilaha illallah. àtàbáwá rí jìnnà wá rí wípé kọ̀sádédé yabó ti yà ìyá ni. Allahu akbar. ìyá ni. Ọlọ́run kó ṣàánú ọkùnrin wa. àmín. tí ọmọkùnrin tọmọ yín bá fi fún yín 20,000. kò ní ìdíkẹ́ ẹ̀sẹ̀ máa béèrè lọ́wọ́ rẹ̀ pé sọ ti fún ìyá rẹ̀ náà lówó bóyá ó ti fún ìyá 200,000 kó tó fẹ́ yín 20. Allahu akbar. bóyá ìyá ti gba 200,000. Masha Allah. kó tó fún bàbá 20. àwọn apẹ̀rẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run lè jẹ́ pé ìyá kan lọ sọ pé. òsínàtì bàbá rẹ̀ náà. bàbá rẹ̀ náà ní tójú orí bẹ́ẹ̀ àmọ́. Allahu akbar. tí bọ́mọ bá ya nǹkan kí nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lè béèrè lọ́wọ́ ìyá. Allahu akbar. mo ti kúrò lé látago bíi 9:30 mo ti jáde nílé. Allahu akbar. ó ṣeéṣe mo lè má wọlé tí ìdágo 5 nírọ̀lẹ́. so àgbà wo ni bàbá ń lò pẹ̀lú àwọn ọmọ. ta ló sọ fọ́mọ mi pé mi ni bàbá rẹ̀ ṣe bí màmá rẹ̀ ni. màmá rẹ̀ ló ń sọ pé dádì náà ni pé mi dádì ẹni wọ́n bá fi hàn ọmọ náà ni ọmọ kì í bàbá. Allahu akbar. so tí tàbá wá sílẹ̀ mọ́ tí ìyá bá wá ní bàbá rẹ̀ o bàbá rẹ̀ tọ̀ ní ìwò ó ti bọ́ sojú wòkòwòkò àṣejù rẹ̀ pọ̀ fa kíní yẹn lọmọ náà dàgbà pẹ̀lú. Allahu akbar. káwọn obìnrin ọ ṣọ́ra bí ṣọ́ra wọ́n ṣe máa describe ọjọ́ ọ̀la ẹ̀dẹ̀ ń bàjẹ́ fọ́mọ. ọjọ́ ọ̀la ni wọ́n sì ń bàjẹ́. wọ́n bà ọjọ́ ọ̀la àwọn ọmọ jẹ́. ọmọ rẹ you can only be their mother ìyá ló lè jẹ́ ò lè jẹ́ bàbá wọn. Allahu akbar. nígbà tó lọ sọ pé kànábì Nuhu kọ́ kan ọkọ̀ ojú omi. tọ́ àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ fi Nuhu ṣe yẹ̀yẹ́ láyé ìyàwó àtọmọ rẹ̀ pé nǹkan ọkọ̀ ojú omi tí ò sómi tójú ọ̀rọ̀ pèsè kè nǹkan ò sí ọkùnrin yìí. Nuhu padà pé ọmọ wípé irkab ma'ana wala takun ma'al kafirin. ànábì Ọlọ́run fa ń sọ fún ọmọ rẹ̀ wípé wá wọkọ̀ ojú omi mọ́tẹ̀ láwọn kèfèrí. ọmọ ní bígbà tó wọn bá sọ fún bàbá rẹ̀ pé nǹkan ṣe yín ó ní sàáwí ilà jábàlì èmi ò ní gun ọkọ̀ ojú omi dandan tí ìwọ bàbá yìí ṣe sàáwí ilà jábàlì èmi ò gorí òkè lọ orí òkè lọ ó ní orí òkè ń yàsímú ní mínàlímáì omi ò gbà ọkọ̀ ojú omi tí ìwọ bàbá yìí lọ ń ṣe àmọ́ kò ní dókè kò gba bàbá rẹ̀ gbọ́ Kùránì sọ pé fàhálà bẹ́ẹ̀ náà hùmà lè má òjò Ọlọ́run ní mo fi omi mo dẹ omi sáàrin bàbá àtọmọ wàkánà mínà lmograki àtòkè tọmọ lóhùn gún àti ibi tó lọ kánà mínà lmograki àtòhún gbogbo ẹ láṣẹ wálẹ̀ omi gbé gbogbo wọn lọ. sùkà àwọn ọmọ tó yà kú ìyá wa lè mọ ipò tí báwa bàbá ṣe rí sí wọn sẹmọ pé omi gbé ọmọ lọ ànábì Nuhu sì tún sọ fọ́lọ́run pé iná ibùní mi àlè ebi wọ Ọlọ́run sọ pé omi yóò ní pa mọ̀lẹ́bí mi ọmọ mi ti bódò lọ n sọ bẹ́ẹ̀ fọ́lọ́run. Ọlọ́run fún lẹ́sì. Ọlọ́run lé ní ìnáwó lẹ́sàmínà àlíkà nǹkan sí ọ kò ké ọmọ rẹ ò sí. ìwọ lọkàn bí ní ilé yóò sínú àwọn ọmọ rẹ. tó ti bá sọ pé odò ní gbé fámìlì rẹ lọ kì í ṣe ọmọ tó bínú ni mo mìíràn tó gba tiẹ̀ ni. Allahu akbar. iṣẹ́ tí mo fi rán ọ. iṣẹ́ tí mo fi rán tó bá gba tiẹ̀ ni fámìlì rẹ kì í sọ ọmọ. Ọlọ́run àwọn ọmọ má sì tún béèrè báwo má sì ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ mi má. má sì ṣe bẹ́ẹ̀ pẹ̀lú mi má. Allahu akbar. so tọ́mọ ànábì Ọlọ́run bá lè nù báwọn gbogbo àtàmì láyé lónìí àìsàn níbí. ẹ wo bí Al-Qur'ani ti jáde wá ní tán béèrè mírèkù pé mírèkù rọ̀ṣúlù láìda mírèkù ànábìdà nta nǹkan nínú Al-Qur'ani yìí ó ju tànábì lè fọwọ́ rẹ̀ kọ́. àwọn tí ń wí yìí wọn wọn. ọba tó dá ànábì tó sì dá gbogbo tí ń bẹnu ẹ níròyìn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá ànábì ètí ìdè níròyìn ẹ̀ fún ńlọ́jáde nínú Kùránì. ńlọ́jáde nínú Al-Qur'ani látijọ́ náà wá ní ìyá tí ń bá ti ń sọ fún tí òjé kọ́ máa gbọ́ ti. bàbá rẹ̀. ẹ máa wo tí ó. ìyá tí ń kọ́ ọmọ sí bàbá ẹ̀ bá àjọbìnrin bá àjọkùnrin
lọ́mọ tó bí. ọmọ yín èyí tá a bí sí Cairo bàtà wà ní Lárúbáwá. Allahu Akbar. bàtà wà dé Nàìjíríà. tá a tún wá kó wà lọ rẹ̀ ó bẹ̀rẹ̀ skul lọ léèwé ní dádì mi sáyẹ́nsì mi ṣe èmi sáà wò wọn. mo ṣe gbogbo tó bá rí ọmọ ṣe. nígbà tó parí iléèwé tán mo bá lè gba fọ́ọ̀mù lè kéwù fún. bẹ́ẹ̀ni. lè kéwù fọ́ọ̀mù ní fíìlì fọ́ọ̀mù ń bọ̀ wá di lọ́la wà bẹ̀rẹ̀ lè kéwù ó sì rí i pé mo jáde tán ó wá lè bá màmá rẹ̀. ẹ̀yin àti dádì mi ẹ sábẹ́ bá yé mi jẹ́ yìí. mo parí secondary school kí n máa lọ university. ẹ wá ní kí n ṣẹ̀ṣẹ̀ padà lè kéwù gba fọ́ọ̀mù lè kéwù. tí tún lè lo àìmọye ọdún ẹ sá wù yín kẹ ẹ sá da ayé mi rú yìí náà. so n tí expect ni kí ìyá rẹ sọ fún mi pé bàbá rẹ náà ní ìyá bá sọ fún mi pé ilé kéwù bàbá rẹ ọgbọ́n tèmi táyé gbọ́ tèmi gan ilé ìwé gan ọ̀ ní lọ. bó o ti parí primary tán ilé kéwù lọ́kọ̀ọ̀kọ̀ lọ kó o tó lọ secondary school. tètè múra ọ̀nlọ ilé kéwù lọ́la. Masha Allah ntí bàbá rẹ wíwùn tí mo fọwọ́ sí ni. ó ṣe wá lọ bẹ̀rẹ̀ lè kéwù. ó wá bẹ̀rẹ̀ lè kéwù ó wá parí lè kéwù ọ̀hún. ó wá padà wọ University of Ìlọrin tó fẹ́ wọ̀. nísìnyí. ọdún mélòó ló lò nílé kéwù lẹ́yìn tó parí secondary school. ó lo ọdún bíi mẹ́jọ ló lò nílé kéwù. kó tó lọ yunifásitì. ó ṣe wá yunifásitì. gbogbo ẹni ọba ti fi ilẹ̀ kún ó fi ilẹ̀ iwájú ni wọ́n padà bá. ọmọ tí mo sọ yìí ní Saudi Arabia ló wà. Masha Allah. University òun gẹ́gẹ́ ní tí mo wúyò gẹ́gẹ́ ní sọ fún mi wípé. ṣe gbàgbé pé ìjọdẹ ni wàá lọ lé kéwù. tó ń ké yìí ó sì wá jẹ́ kí gbogbo kó sì wá yìí sì fún un. alọ àwọn ọmọ níbi ṣe máa rí ọmọ tí ń bá rin ọ̀nà tí bàbá rẹ̀ rìn àwa ti la ọ̀nà fún un. so ibi mo ti lọ ni pé tíyà rẹ̀ bá kún jọ náà. ẹ ní rí tẹ fẹ́ ṣe òun ṣe. wọ́n náà ń jọ kan nílé kéwù. ó rè mí lẹ́kọ̀ọ́ sọ́fẹ̀ mi mo ti jáde tán. obìnrin pé màmá òun ló fẹ́ràn òun. ọlọ́run bá ti bá tó kún ọ̀fẹ́ pé bá sí ẹ̀yìn àwọn ẹgbẹ́ ọgbẹ́ ti ní yára ẹ̀ dákun kú omi ìjà rẹ̀ ni wọ́n bá náà èèyàn máa kéwù ni. ìyá wa sọ fún mi pé ìyá ní bó ti fi ẹ̀yìn hàn òun pé ó dùn òun náà o àmọ́ tó ń bá kún kò ní mójútó kéwù. Allah akbar. ìyá kan ló ṣe léyìí tí mo sọ yìí. kóbi méjèèjì máa kún ọmọ lórí ntọ́ da. ńgbà tí tọ́ wáyé láti Saudi tọ́ra gbára àwọn tọ́ra kẹrin wá tọ́ra fún màmá rẹ̀ èmi gà ní sọ fún màmá rẹ̀ pé èrè kéwù nù o. àjèrè ń ta fọwọ́ ara wa sí. ní Saudi Arabia ní èrè kéwù nù báàgì ẹyọ kan tọ́ra wá fún wọn nísìn owó báàgì ẹyọ kan rajà lábí àmẹ́ta tó gbé tó kó wá fèmí. so kí gbogbo ìyá ká kẹ́kọ̀ọ́ lára eléyìí. alhamdulillah. ká kẹ́kọ̀ọ́ lára wípé tí bàbá bá fẹ́ ṣe ọmọ lébì kan tó bá lè jọ́nà tó dáa ni ọkọ rẹ̀ ó ṣe jẹ́ medical doctor lápèjúwe tí ó wàá fẹ́ kọ́ mọ̀ ṣe medicine tí wọ́n wá ní kọ́ mọ̀ ṣe so medicine ọ̀dà kí lọ́ọ́ fẹ́ ọkọ òun fún kí lọ́ọ́ fẹ́ fún. tọ́ba tiẹ̀ ní nǹkan míì lẹ́mìí share that view pẹ̀lú ọkọ rẹ̀ tó ló ṣe yìí kò sì ní ṣe ìwọ ló ní gbádùn tó rọ́kọ òun ọkọ rẹ̀ òun lọ́pọ̀ tó ara ń tẹ́ kìlọ̀ fáwọn obìnrin níjẹ̀ẹ́jọ́ nù ìpè agídí àti pé ìfẹ́ inú mi gbọ́dọ̀ ṣe tó bá ti lọ́kọ. ntọ́ bá nífẹ̀ẹ́ sí nínú fí ọkọ rẹ̀ ẹjọ́ gbọ́ ẹjọ́ yọ. obìnrin tó bá tiẹ̀ gbọ́n obìnrin tó bá gbọ́n oní ọmọ rúlù lè fà. Allahu Akbar. yóò kàn mọ́ gbàṣẹ sọ́kọ rẹ̀ lẹ́nu. Allahu Akbar. obìnrin tó bá gbọ́n alájí ọmọlẹ́ni kò wọ́n ṣe báyìí ó sì wá ń tẹ́ ní ó ṣe náà sì wá dá wà láì ọ̀dà kọ́ra ọmọ láti ẹ̀bẹ́ àmì ni wàá rò pé tábà tí wọ́n fi léyìn náà kun ìbá sì dáa ọkọ padà sọpọ́ọ̀tì àwọn kí wọ́n ó lẹ́ni kó wọ́n ṣe kí ọmọ tèmi ò ṣe yí o ọmọ tí ò ṣe yí o kò ṣe yí o tó bá jẹ́ èmi lóru ọkọ bẹ́ẹ̀ tọ́lọ́mọ tí ò ṣe yí o ọ sọ fún mi pé mi kí mo bí mi ọlẹ́mi kọ́ bàbá rẹ̀ mu àwọn àwọn alẹ́ ọmọ tèmi ò ṣe yí o tẹ́rù ẹ̀sì tọ́ ẹ kó fún mi. tẹ́rù tọ́ ẹ̀sì tọ́ ẹ kó fún mi ọmọ tèmi ò ṣe yí o. àjọ ronú lórí tí ó ṣe é láǹfààní. ọmọ tiẹ̀ ò ṣe yí o kí wàá ní ó ṣe. anakunla ẹ jẹ́ lọ síbi kan bíi tí Al-Qur'an ti ń bá wa sọ̀rọ̀ pé bisimilahi rahmanir rahim wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana. wákàdá rọ̀bùkà. tọ́ra àwọn ọmọ lọ́rọ̀ tó ní. àwọn ni wákàdá rọ̀bùkà. ọlọ́run ló mọ̀ ọ̀rọ̀ sọ jù. Allahu Akbar.
ọlọ́run mọ̀rọ̀ sọ ó sì dáa kí mùsùlùmí kọ́dà tí bàbá ní pọ̀ kí mùsùlùmí ní nọ́lẹ́jì kéwú tí ó fi gbọ́ Kùránì yìí. Allahu Akbar. ọlọ́run ní wa qada rabbuka ọlọ́run ní èmi ọlọ́run ọba rẹ̀ kọ̀dọ́ mo ti dájọ́ mo sì ti parí ẹ̀. Allahu Akbar. alla ta'budu illa iyyahu ẹ gbọ́dọ̀ sìn ẹnìkan àfọlọ́run tùmí ọba tó dá ọlọ́run nìkan. àwọn kankan bẹ tí àwọn tó máa sọ̀rọ̀ ẹ̀sìn wọn rò pé ọyá ká kírun ẹ̀sìn ò parí síbi ìrun kíkí. àtọ̀. tóbi bá ń pa ọ́ tó bá jẹun ẹ̀sìn ni ìwọ tó bá lò sí lọ́hùn má jèlé pé pẹ̀sẹ̀ ẹni tóbi bá ń pa ọ́ kó o fọwọ́ bu yẹ̀pẹ̀ kó o dá sẹ́nu toró ń jẹ ọlọ́run lọ jẹ ìwọlé jẹ yẹ̀pẹ̀ bọ́lọ̀ ti ní kó o kírun tó o kírun tóbi wá ń pa ọ́ náà lè jẹ yẹ̀pẹ̀ kò ní ọ̀sáfẹ́ rọ kìnìún kan sí mi ọlọ́run lè gbọ́dọ̀ sí ẹnì káàfin mi wábìlì wálidayni ihsana. àwọn òbí méjèèjì ẹ máa ṣe dáadáa pẹ̀lú wọn. òbí méjèèjì tó bí ni àwọn ló ṣe sábàbí tàfi wáyé ló fi jẹ́ pé níjọ́ tí ọkùnrin ọba fẹ́ yàwó ló ti prepare ọmọ tó fẹ́ bí irú obìnrin wo ni ìyàwó tó fẹ́ láyé tá a wà yìí nísìn tí a bá béèrè tẹ́lómi fífẹ́ béèrè mi ó lè sọ wípé she can dance well ó lè jó dáadáa n tó wù nù she is very bold kò sẹ́ni tí ò lè bú ó láyà ó lè sọ̀rọ̀ n tó wù tẹ́ fẹ́ mi níjọ́ tẹ́ ni tó bold yìí bá wá bọ́ta tí máa ń bú ìyá rẹ̀ sọ̀rọ̀ pé òun lọ wà fúnra rẹ̀ Yorùbá yìí sọ pé ìyàwó tá a bá fi jó fẹ́ ìran ni ó sì wò lọ níjọ́ kan Umar ibn Khattab radiyallahu anhu ń kọjá lálẹ́ bí tí mo kọjá lọ ó wá gbọ́ tí ìyá kan sọ fún ọmọ rẹ̀ obìnrin wípé lọ gbómi wá ká fi mixi mílíkì yìí lábàá kó lè bá àpọ̀ ká lè rí ń ta lọ́la ọmọbìnrin wá ní màmá ṣé ẹ gbọ́ pé Umaru ní ká má ṣe bẹ́ẹ̀ mọ́ ni. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. ìyá wa ní mo gbọ́ àmọ́ Umaru dà níyà yín nísìn sórí wa ni ọmọ tún wá fèsì pé Umaru ò rí wa àmọ́ rọ́bù Umaru Ọlọ́run ọba tó dá Umaru rí wa. Umaru ń gbọ́ gbogbo ẹ̀ ilé-ẹjọ́ kejì wa Umaru wa ṣèwádìí pé ìyá wo ni ń gbé bí. wọ́n ní àbáyé ni ọmọ rẹ̀ obìnrin ọlọ́mọge ní àbádé níbọ̀ wọ́n lọ ọlọ́mọge ni Umaru wa pe àwọn ọmọ rẹ̀ kalẹ̀ àwọn ọmọ rẹ̀ ọkùnrin tí wọ́n níyàwó èwo nínú yín ọ̀fẹ́ ọmọ ìyá onímílíkì. torí mo rẹ́sìn Ọlọ́run lára ọmọ ju tìyẹ́ ẹ̀ lọ. ìkànnì wọn bá lóun ọ̀fẹ́ lọ́ba fẹ́ kí ló dé bàbá tẹ fi ní ká fẹ́ torí ọ̀rọ̀ tọmọ òun sọ lálẹ́ o pé ọmọ yìí níbẹ̀rù Ọlọ́run ọmọ Umaru fẹ́ ọmọ yẹn wá lóyún ó bímọ tí wọ́n ń pè ní Leila Leila yìí ló fẹ́ Abdulaziz ló wá bí Umar bin Abdulaziz tí wọ́n promote ẹ̀ di khalifa ẹlẹ́ẹ̀karùn-ún so látara ehemu Umaru àtara ọmọ ẹlẹ́ẹ̀kejì lọ́lọ́run tí wàá mú ló ti mú jáde. káwọn olórí ọmọ akẹ́kọ̀ọ́ ń bẹ̀ pé àìkàn jókòó síbì kan káwá sọ pé wọ́n máa gbé rìpọ́ọ̀tù wá kọ́ ọmọ ti lọ nínú ìlú. Sayyidina Ali karamallahu wajhahu lásìkò tútù tó tútù mú ẹnìkan wá wọlé ọba àlè wá da aṣọbúra ni wọ́n á gbọ̀n báyìí ẹni wọ́n á ní dá bùlánkẹ́ẹ̀tì bora kọ́pọ̀ ọjọ́ fi ń gbọ̀n yìí ó ní mo ní bùlánkẹ́ẹ̀tì ìfẹ́ dàbòrà ni wọ́n ní kí ló dé ó ní torí mo mọ̀ pé inú àwọn tí ń ṣèjọba lélẹ́rí. omi ò rí bùlánkẹ́ẹ̀tì tí ó sì rí bùlánkẹ́ẹ̀tì fi bora òtútù sì ń pa ó tutù ìdààmú mi ó pè mí náà bọ́lá lọ́n lè ṣàánú mi. lè wá padà síbi ànàkùnmọ̀lá láti kú òní sí kẹ́yìn ìyá bí a ti lọ́nu ìyá sọpọ́ọ̀tì ọkọ rẹ lórí àwọn ọmọ yìí lórí kó lè dáa fún wọn tó bá fi ṣépè ẹnu lórí ntọ́kọ rẹ̀ ń fẹ́ ẹjọ́ jòkó ẹjọ́ sọ. move closer mọ́mọ́ rẹ obìnrin èyíkéyìí nù ìyá tọ́mọ rẹ obìnrin bá lóyún tí ó mọ̀ ìyá yẹn ṣe failure kì í ṣe ìyá kì í ṣe ìyá. irú rìn tí ọmọ náà rìn tí ò ké lọ́wọ́ rẹ̀ kó tó rí bẹ́ẹ̀. torí pé ogun tí ṣẹlẹ̀ sọ́mọ yẹn ó ti ṣẹlẹ̀ sí ìwọ náà rí kò sóbìnrin kan láyé tó jẹ́ pé yóò jáde lónìí tọkùnrin wá bá sọ̀rọ̀ for the first time tọkùnrin bá approach obìnrin pé ọkùnrin kọ́kọ́ bá sọ̀rọ̀ lónìí ìwà rẹ̀ ó change tó bá wọnú ilé wa. ìyá tí ó bá notice èyí ìyá kọ́ bí ìyá bá wá notice ẹ̀ ó di náà kí ìyá wá pe ọmọ pé wá ọmọ mi wá wọn náà ti ń dẹni ọkùnrin mi
báyìí ni wọ́n máa ń ntọ́ sá fún ni. ẹni ọba pé ọ ní tó ló wọn fẹ́ ọ kì í ṣe tán ìyàwó ìwọ ní ìṣe tán ọkọ kò ní ọfẹ yóò lu jìbìtì ni wọn ì dárú ẹ̀kọ́ rẹ ní kọjú mọ́. tí ìyá tí ọba sọ orú èyí hùn táwọn alọmọ ṣèèṣì gbóyún èmi inú láńgbèjì tèmi wọn ṣèèṣì gbóyún jọjẹ lóyún ń lọ oyún ń lọ jẹ́jẹ́ rẹ̀ ẹ̀yin lẹ tọ́ oyún jẹ́jẹ́ lóyún ń lọ jẹ́jẹ́ rẹ̀ tí móyún wà lẹ dánwò. ana fún la ká tó wọlé sínú stúdíò báyìí a máa ń jíròrò mo rìpọ́ọ̀tù àwọn ìyá kan fún yín mo sì fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ nípa wọn. ìyá tí ń dáwọ́ bu ọmọ rẹ̀ ọkùnrin àbọ̀ ọmọ rẹ̀ obìnrin lórí àìṣedéédé tí ń ṣe kí bàbá má bàa gbọ́ torí bàbá ò discipline ọmọkùnrin. kò sì fẹ́ kí bàbá ó bá wí ọwọ́ apàdà wá. kíkẹ́ ọmọ náà lọ́kàkún nípa àìrìpọ́ọ̀tù àìṣedéédé àwọn ọmọ wọ̀nyí. àkẹ́rà ni Yorùbá máa ń pè yí hùn àkẹ́rà. kíyà náà má bàa sunkún lẹ́yìn ọ̀la ẹ kìlọ̀ fún wọn. irú ìyá tó bá ń ṣe bẹ́ẹ̀ ó postpone ẹkún rẹ̀ ni. La ilaha illallah. yóò padà sun ẹkún kúfẹ̀ kan bọ́mọ wí láì sìn. kọ́mọ gbọ́nà kó padà máa ṣàdúrà fún ọ lọ́la. kò sí ẹnìkan nu generation yàtọ̀ sẹ́yìn o ẹ̀yin generation ti yẹn generation tàwa. wọ́n nà wá náà lè kéwò o sẹ́lòtọ́. wọ́n sì nà wá lè wé o. àwọn aṣíwájú wa sì bá wa wí láti. onírànràn àyè ń bẹ lára wa yìí tó ṣe pé àpá ni àpá ibi bá wí. tí mo lè máa sọ pé níjọ́ tá a la lè rẹ́ǹtì kẹ̀kẹ́ ìmì tá a bá kẹ̀kẹ́ jẹ́ níjọ́ ni wọ́n ṣe lé níjọ́ tá a ṣe kínní. ó padà wúlò fún wa nígbà tá a padà débi tí ò sáwọn òbí wa ń bẹ. ó padà wúlò ìwọ ìyá tí tọmọ rẹ sábúrú tó o sì gbọ́ tó wá ní ìníjẹ bàbá yẹn gbọ́ torí ká má bàa bọ́ ọmọ wí ọmọ yóò padà jalè tọ́wọ́ a máa lè gba lọ́ọ̀yà tọ́mọ wa náwó káyìn sọ kínní kan fẹ́yìn ìyá ẹ̀kọ́ kẹ́ ẹ dì í mú ọmọ tiẹ̀ tó ń ṣe kínní tẹ́ ń yàyàkuyà wọn ọ padà sunkún lórí ẹ̀ torí pé ọkọ rẹ̀ ń lè padà fẹ́yàwó mi lọ́la. tọ́mọ rẹ̀ ò sì ní máa ṣe ládàá pé tọ́mọ tiẹ̀ ṣe yìí. ọ̀tọ̀ bọ́mọ báyìí ti yàkuyà ọmọ ti yá ni bàbá ò fẹ́yàwó mi lọ́la tó yín wọ́n sì bímọ tí ó ṣe tí bàbá ń fẹ́ èyí ò dọ́mọ tí bàbá ni. wọ́n ṣòwò sọ́ọ̀tì ní kọ́lọ́mọdé ṣòwò sọ́ọ̀tì. ara lọ́kùnrin àti lóbìnrin ya jama'atal muslimin wal muslimat níbi tí a gbẹ́nu sí lónìí òun nípa ọ̀rọ̀ àwọn ọmọ tá à ń bí tá a fẹ́ kí wọ́n jẹ́ ìṣòro fún wa lọ́la kán má sì jẹ́ ìṣòro fún society lọ́la. àwọn kan ti dà á fún wa already tó yí pé náà là ń fojú wí náà má jẹ́ ká ka ọmọ tiẹ̀ kún ara àwọn ọmọ wọ̀nyí. àìdáa tó bá kẹ́fín pẹ̀lú ọmọ rẹ bìnrin àbọ̀mọ rẹ kùnrin kìlọ̀ rẹ̀ fún wọn bá wọn wí lórí ẹ̀ má jẹ́ kẹ́rù bà ọ́ láti lè discipline àwọn ọmọ rẹ lẹ́yìn gbọ́ bá discipline wọn tán kó tún sọ fún bàbá tó bí wọn nǹkan báyìí mo kìlọ̀ fún lágbájá kò gbọ́ ẹ̀yin náà bá mi bá wí ẹ̀ padà dunnú lórí irú àwọn ọmọ báyìí lẹ́yìn ọ̀la ńgbà wọn bá ń ṣe tẹ̀ ń fẹ́ àmọ́ tẹ́ bá kẹ́ wọn lákẹ́rẹ́ àtàn bá fi débi tí wọ́n dé èmi mẹ́ni tí àṣedáadọ́ ọmọ rẹ̀ padà ṣe àjàlè rẹ̀ àfáà ni èèyàn ńlá ni ọmọ yẹn sì lọ jalè wọ́n mú un mọ́ gúrùpù àwọn tó ṣe nǹkan tí ọ̀dà ọmọ wa wà lẹ́wọ̀n àti wá gbọ́ lẹ́ni tó jẹ́ èèyàn ńlá lẹ́ni tí ń pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run tọmọ rẹ̀ wá rí bẹ́ẹ̀ ọlọ́run fi ṣàdánwò fún ni àmọ́ bóun náà ṣe mójútó ọmọ tó irú àwọn ẹgbẹ́ wo lọmọ yìí ń kó pé ọ̀rẹ́ rẹ̀ ní lágbájá ọ̀rẹ́ rẹ̀ ní tàmọ̀dù ọ̀rẹ́ rẹ̀ ní ìbáṣe lọ́kùnrin ìbáṣe lóbìnrin ẹja mójútó àwọn ọmọ wa káwọn ọmọ náà mójútó ra wọn ẹgbẹ́kẹ́gbẹ́ kíkó kì í ṣe tó lè ṣe ni lóore kì í ṣe tí ó ṣe ni láǹfààní ọlọ́run ní fáwọn ọmọ wa bà wá nínú jẹ́ o yóò fi wọ́n dùn wá nínú kalẹ́ ni gbàtà bá sípò padà tán káka ẹni èjì ẹ̀ta ẹ̀rin àwọn ọmọ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kàn mọ́ ṣàdúrà fún wa lẹ́yìn tá a ti lọ ni ẹ̀yin tẹ́ ẹ ládùúgbò ìbòkú ìsọkúsọ ní bẹ́ẹ̀ ọlọ́run ti sọ pé àwọn ọmọ wa tá a bá fi kalẹ̀ àdúrà tán bá ń fi ránṣẹ́ sí wa yóò sì máa bá wa lálùkẹ́ àmọ́ àdúrà táwa náà ń ṣe fáwọn òbí wa nísìnyí ń bá wọn níbi tí wọ́n wà nígbà níbi tí wọ́n ṣẹ́kù díẹ̀ káàtó sí àdúrà tá à ń ṣe fún wọn yóò sì sọ wọ́n dẹni àlìjẹ́nà ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa lónìí tí a ṣe ètò yìí bàbá wa ọlọ́lá wa Sheikh al-Imam Abdulsalam Ọláìwọlá Imam àwọn ni wọ́n ṣe àlejò pàtàkì fún wa ọ̀sẹ̀ kẹta ní tá à ti ń gbé wọn wá àá máa lé wọn ní ká tó rí wọn mú látàrí pé ọ̀nà wọn pọ̀ a sì fẹ́ kẹ́ jàǹfààní wọn kẹ́ jàlùbáríkà wọn so èyí tá a rí ṣe yìí náà kọ́lọ́n kọ́ gbà lẹ́sìn fún wọn kó
ó gbà lẹ́sìn fáwa náà kó sì gbà lẹ́sìn fẹ́yìn náà wala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin amin. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.